الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عباد الله، يقول المصطفى صلى الله عليه وسلم فيما ثبت عنه: من أصبح آمنا في سربه معافى في بدنه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا. في هذا الحديث الشريف يؤكد لنا الرسول صلى الله عليه وسلم أهمية الأمن والعناية به في كل مجتمع بشري. الأمن أمره مهم، وفقدانه خسارة كبيرة لأي مجتمع كان. ومما يدل على هذا في كتاب الله العزيز ما ذكر من دعوة نبي الله إبراهيم عليه الصلاة والسلام حين دعا لمكة المكرمة بقوله: وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. وفي آية أخرى: وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. وامتن الله عز وجل على قريش بنعمة الأمن في قوله عز وجل: فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. عباد الله، ننظر في حالنا وفي واقعنا في دولتنا نيجيريا وفي ولايتنا هذه وفي مدينتنا هذه. هل وضعنا الأمن كما هو عليه الآن أحسن أم أسوأ مما كان عليه في السابق؟ وحري بنا عباد الله أن نراجع أنفسنا ونسأل أنفسنا كيف وصلنا إلى ما وصلنا إليه، وما هو المخرج منه بفضل الله تعالى وتوفيقه. adúpẹ́ fún Ọba wa, atọrọ àlékún kí Ọlọ́run àti ìgẹ̀ ọmọ bọgá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run náà lọ mọ́sàájọ kárí gbogbo àwọn ará ilé Ànábì, kò fi lórí gbogbo àwọn sàhábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àti gbogbo àwọn ará ilé àti sàhábì Ànábì ọwọ́ àfi lórí gbogbo ẹ̀ tí ń bá ń tẹ̀lé látara wa lọ́bẹ̀ ìjọ mẹ́jọ àti ìyáma. Olúwa bí ọ̀wọ́ lákòmọ́ yọ àwọn náà kú nínú ìlú olóríire yìí o. Allahumma amin. Ẹ̀yà rúṣin Ọlọ́run tọ́lọ́ sí ní ọ̀rọ̀ káwá jíma tò ní Olúwa lákòmọ́ sí ilé láti ìmọ̀ fún wa. Èyí tá a fi lónìí náà Olúwa lákòmọ́ alẹ́ sí fún wa àti gbogbo ọ̀nà tá a fi gbọ́ sí fún wa náà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye
èyí tá Ànábì sọ kalẹ̀ táwọn sàhábà bá wà dé tí wọ́n ń gbé fúnra wọn láti gbọ́ tá Ànábì ti sọ tó fi wá lò ní pé ẹ̀mí báyìí báwọn ti ń bọ̀ ẹ̀jẹ̀ àwọn tí ó tún wá lẹ́yìn tí nínú ọmọ bá Ànábì ní báyìí o sallallahu alaihi wasallam. wọ́n là Ànábì ní man asbaha aminan fi sarbi mu'afa fi badani عنده قوت يومه فكأنما حيزت له الدنيا. Ànábì lẹ́ni ọba jíjí tó jí nínú ilé rẹ̀ owó ta owó lólé kò sí ẹ sáré ẹ máa tilẹ̀kùn kò sí wọ́n ti dé wọ́n ti ń bọ̀ kò sí bẹ̀rù kò sí páyà àsórí Ọlọ́run ní tọ́pọ̀lọpọ̀ wọ̀ mọ́. Ànábì lẹ́ni ó jí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nínú ilé ara rẹ̀ ó tún wá wò ọgbà pa ọra pa gbé ọgbẹ́sẹ̀ orí gbé ìyẹn ní àlàáfíà gbẹ fún ntí wọn ó sì jẹ àtọwọn àtọmọ àtìyàwó wọn nílera ń parí. Ànábì ní bọ́lọ̀ ń bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí fún ọ bàtà ànàmà ìsàlẹ̀ àwùjọ ọlọ́lá ni ọ bí ẹni tọ́lọ̀ ti ṣe gbogbo ń tọ́ wá láyé fún ni. òdìdé nu ilé rẹ ìwọ náà ló dìde ẹnìkan tí ọ gbọ̀ngbọ̀n wọn ò pé mo lẹ kó sí wọn ò pé ẹ sílẹ̀kùn bí báyìí. ǹjẹ́ jẹ ní àlàáfíà sì ń bẹ lára Ànábì ló ń tọ́ orí Ọlọ́run kọ́ lára ẹ̀ o ọlọ́mọṣáájá orí Ọlọ́run. ẹ̀rá kò rí ọ̀rọ̀ wa lónìí nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni kéèyàn máa ní security kẹ́mi ọmọ balẹ̀ àti kíní ń jẹ́ insecurity ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ ẹ̀mí ọ̀balẹ̀. nínú al-Qur'an al-Karim Olúwa rán wa létí pé ń jọ̀wọ́ àná nígbà tí Ànábì Ibrahim alayhi salatu wassalam tí ń fi pìlẹ̀ ìlú tó di tí gbogbo wa ń bẹ lọ́kọ́lọ́ mọ́sàájì kálọ̀ sí hajj ní Maka níjọ́ tá Ànábì Ibrahim lé foundation Maka àdúrà kan ló ṣe. kí ni Ànábì Ibrahim ń wíjọ yìí? وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. àkọ́kọ́ àdúrà Ànábì Ibrahim fún Mákà oníkọ́lọ́ dákun mọ́sá fìlú ìlọ́kànbalẹ̀. àṣepọ̀kànbalẹ̀ làkọ́kọ́ nígbà Ànábì Ibrahim tọrọ ọ̀fọ̀kànbalẹ̀ tán lọ́wọ́ ni warzuq ahlahu min ath-thamarat tí wọ́n máa wá jẹ tí wọ́n máa mú ọlọ́sìn ọ̀pọ̀ wa. bí ọba sí fọkànbalẹ̀ bó ní gbogbo ń tẹ̀yà ń jẹ náà kò wúlò. kò sí fọkànbalẹ̀ kò sí ń tẹ̀yà gbádùn nínú gbogbo ń tà ń pè ní gbádùn ayé gbogbo ibi tí ọba sí fọkànbalẹ̀. nínú àyà míì Olúwa nígbà tá Ànábì Ibrahim ó tún ṣàdúrà wa idh qala Ibrahim rabbi ij'al hadha al-balada amina wajnubni wa baniya an na'buda al-asnam. àdúrà Ànábì Ibrahim fara Mákà tí ń ṣẹlẹ̀ nínú Ànábì Ibrahim alayhi salam tẹ́wọ́ sọ́nà oníwọ̀n náà lẹ́ẹ̀kan sí dákun fìlú yìí lọ́kànbalẹ̀ jẹ́lu iyọ̀ jẹ́lu fọkànbalẹ̀ tí ń bọ̀ lókè tí ń bọ̀ nílé òní máa dààmú ara bẹ̀. lẹ́yìn náà ń kọ́ wajnubni wa baniya an na'buda al-asnam. àtẹ̀mí àtàrọ́ ọmọdọ́mọ mi máa wá já sí nǹkan míì máa wọ lọ. wọ́n jẹ́ àpè nǹkan kan lẹ́yìn wọn náà. wọ́n ṣe wá lẹ́ni tí ó bọ̀ bí tí ó bọ̀ pẹ̀ tí ó bọ̀ òòṣà ṣe wá lẹ́lẹ́sìn wọn náà. àti bí ọba síkọ̀ kan balẹ̀ náà èyí gbádùn ẹ̀sìn. jàmá mùsùlùmí
ìfọ̀kànbalẹ̀ la ní ló ń kálukú wá fi dágbére ńlẹ́kẹ̀ lọ bí máa Kobiowu. Ẹ̀mí wa balẹ̀ ní pé lẹ́yìn bàtà bá kó lé àwọn tá a fi ilẹ̀ ńlẹ̀ wọ̀n ní jálẹ̀kùn mọ́ wọn lórí àtó padà dé bíbẹ̀ ẹ̀kọ́ ẹnìkan ní wà. Àwọn nǹkan wọ̀nyí lolúwa ń pe àkíyèsí wa sí lànàbí náà ń kìlọ̀ rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ bá ní oore Ọlọ́run tí a ń pè ní fọkànbalẹ̀. Ẹ má gun gèrè kọjá ewé o. Ẹ má wá ń tí ó da ìfọ̀kànbalẹ̀ yín láàmú o. Ẹ má wá ń tí ó fa insecurity nílùú nílé lórílẹ̀-èdè yín o. Torí pé lẹ́ẹ̀kan sí àní kí ànábì Ọlọ́run tó béèrè kí là á jẹ kí là á nà ìfọ̀kànbalẹ̀ lákọ̀ọ́kọ́. Torí bí ọba sí fọ̀kànbalẹ̀ kó ní ìtọ́ jẹ kọ́ náà ò ní gbàgbé. Ẹ̀yà wíṣọ Ọlọ́run ìlú wa tá a wà yìí Nàìjíríà ọlọmọsáàsì fọ̀kànbalẹ̀ fún wa. Orílẹ̀-èdè wa ìpínlẹ̀ wa Kwara yìí ọlọmọsáàsì fọ̀kànbalẹ̀ fún wa. Ìlú wa ìlú Ìlọrin yìí àti gbogbo òlú náà ọlọmọsáàsì fọ̀kànbalẹ̀ fún wa o. Mọ́sàájá ní security o. Tá a máa jí bá nẹ́bí kí wípé kéèyàn ilé rẹ̀ láàárọ̀ kẹ́mi ọba lẹ̀ pé gbogbo tọ́lọ̀ bá ṣe fún mi rọrùn níbi náà. Ìrọ̀rùn níbi jẹ́ ọ̀pọ̀ ó kéré ẹnìkan ní tì ní gbàgbà. Ẹnìkan ò ní gbé màsí lẹ́yìn pé wáyà máa tó. Ẹnìkan ò ní pé ń bolẹ̀ kó sí. Wọn ò ní jẹ́ yẹn ẹnìkan bí wọ́n máa gbé àti owó ìpè. Àwọn ojú ọ̀nà ìnífọ̀kànbalẹ̀ tí ń yọ sí wa lórílẹ̀-èdè ní stéètì nílùú lóríṣiríṣi ìlú Nàìjíríà àwọn àpẹẹrẹ rẹ̀. Ìbéèrè tọ́lọ́run wá fẹ́ fún mùsùlùmí èyí tó yẹ ọmọlúwàbí onílàáfíà yìí ni pé kí ló sún wa débi àwọn kò sáà rí báyìí lánàá. Àwọn àgbàlagbà ló jókòó yìí àwọn lè sọ yìí táwọn ò lè sọ àmẹ́nu wọn bá díẹ̀ tọ́lọ̀ láwa náà ò lè sọ yìí. Àwa wọkọ̀ alẹ́ rí láti lọ ilé ìkó pé ọkọ̀ alẹ́ lọ dáa bá kí iṣẹ́ àìsàn alẹ́ sí. À ń tó bẹ́ẹ̀ lónìí kan sọ fún ọ pé yẹ sígbà tẹ́ ń bí wọn kú lódodo sí ni. Nígbà èmi wá ń Saudi kò sígbà tí mo gbádùn àti drive lálẹ́ lọ bá fẹ́ travel. Wọn náà jẹ ó rí lára mọ́tò tó ń wà náà pé ara mọ́tò ìbàdí. Bó ti rí Nàìjíríà lánàá náà. Ẹ̀yin yẹn wá tẹ̀ ń lọ Mọ́kà tẹ̀ ń lọ Ájì. Nígbà wo ni wọ́n epo yín rìn láàrin Mọ́kà àti Mẹ̀dínà? The distance is more than 400 kilometers. Ẹ jáde ẹ débi ẹ̀kọ́ lẹ́fẹ̀ẹ́ tọ̀ nínú gbó. Ẹ̀mí yóò sì balẹ̀. Èsè kí ni ò ṣe bá nílùú tiwa kí ló sún wa débi àwa yìí àkòrí kótó lọ àwa lónìí ìjọba o. Torí pé ẹ̀yà àgbàlagbẹ̀rẹ̀ ní ọmọ èké ní bọ́ bá ṣubú ní owó wájú. Àgbàlagbà bá ṣubú bo ní owó ọ̀yà wẹ̀yìn o. Àwọn nǹkan owó la ṣe tàbí bára wa bí agbára wẹ̀ orí báyìí lánàá o. Àwọn Fúlàní ń pààyàn àwọn gbòòrò ń pààyàn àwọn tá a máa ra wàrà lọ́dọ̀ wọn lánàá tí wọ́n kọ́ ìdá wọn wá bá wa tí wọ́n ní àbọ̀ àwọn lómi fún tá a bomi fún wọn. Táwọn èèyàn ń trọ́ọ̀sì wọn tí wọ́n lọ gbé màálù fún wọn kẹ́ máa láwa tọ́jú ẹ̀ ó sì wá dígbé báwọn náà ló ní AK-47 lónìí nǹkan kan bẹ́ẹ̀ díẹ̀. Àwa mùsùlùmí àníbòmí ìtaàwà gbogbo àwọn tí ń ṣe wá kí ni ìdí rẹ̀ kí ló fà á nínú Al-Qur'an Al-Karim. Ní tó lé lẹ́gbẹ̀rún ọdún. Olúwa bá ti diagnose àwọn wà yìí insecurity kí ni ń fà á nípìnlẹ̀. Sẹ́rí gbogbo ìta ń wí táwọn ẹlẹ́kọ̀ọ́ máa wí àtẹni tí ń wí jẹ nínú ìwé ìròyìn lórí tẹlifíṣàn nínú rédíò poverty rate lọ́pọ̀ bad governance. Unemployment, they are mere symptoms.
we need to ask for the root cause. Tẹ́rí gbogbo àwọn eléyìí, àwọn ọ̀nà tí insecurity fi ń gbà hàn wá pé tó bí ni o, àwọn ọmọ eléyìí. Kí ni ìpìlẹ̀ insecurity anywhere in the world? Ọlọ́run ọba tí ẹnu rẹ̀ gbà lọ sọ fún wa náà fún àdìgbà. A'udhu billahi minash shaitanir rajim. Alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amn wa hum muhtadun. Ulaika lahumul amn. Al-amnu no king security ni jere. Al-Qur'an láwọn kan bẹ lahumul amnu. They have security. Ẹ̀mí wọn balẹ̀. Àyà wọn ò sí lókè. Wọn ò máa tilẹ̀kùn mára wọn bí ìgbà tí wọ́n wà nú ẹ̀wọ̀n. Wọ́n lọ kí ẹnìkan lẹ́kọ̀ọ́ ńjọ́ kan. Lẹ́yìn staircase rẹ̀, kẹ́yìn ọdún tó wọ pálọ̀. Ó tún gbélẹ̀kùn onírin ní síbẹ̀. Ọlọ́mọdé ara burú gbogbo wa la lè gbélé láì ní burglary proof lé ẹlòmíì ń jóná mọ́lé nítorí irin tá kàn mọ́ra wa a sì gbọ́dọ̀ mọ́kàn táwọn ará bí ọmọ wa wọlé tó wá gbàtà wọn kí ló fà èyí sì tá a fi ń gbọ́ náà lánàá fáwọn èèyàn ní Nàìjíríà yìí náà láwọn àlékò bẹ́ẹ̀ bá wà nínú oko wọn kó sí wọn sí títí ẹni ọba fẹ́ rò ó lébẹ̀ yọ ọmọ kó dọ́ra lọ èsì tí ọ̀pọ̀ sí bùmá lónìí àwa tí wọ́n bí náà la sọ ayé bí bó ti dàní. Olúwa ní ẹni ọba fẹ́ enjoy security ẹ bá wà lọ bòmí alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin ẹjọ́ àbòsí kò lọ́rọ̀. The root cause of insecurity is injustice. Ẹni ẹgbà ọlọ́run tó dá wa tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tàn rò tó mọ̀ ìta ṣe tó mọ̀ ìta àti ìṣe tá a bá fẹ́ ṣe. Olúwa ní ẹ bá ń gbọ́ fáwọn akẹ́kọ̀ọ́ insecurity lam yalbisu imanahum bi dhulmin wọn ò fàbò sí pín ìmánì wọn ni. Ulaika lahumul amn wa hum muhtadun. Àwọn tí àbòsí ò sí lẹ́rù wọn àwọn ni wọ́n ní security kọ́dà àwọn ni wọ́n mọ̀nà méjèèjì ní dá àwọn wá Nàìjíríà àmọ́ ń tà ṣe ọ̀dà bàbá ń tan ara lóko. Akílọ́lọ́run ò ṣe orílẹ̀-èdè Nàìjíríà human resources, material resources, mineral resources. Ṣébi ó yẹ kí Nàìjíríà wà láfíríkà láwọn ẹ̀yẹn jáde tẹ lọ wo ojú tí wọ́n fi ń wò wá. Kọ́dà láwọn Africans ẹgbẹ́ wa náà àwọn tó yẹ wọ́n máa rí wa lọ́gàá ọ̀gá ń bo nígbà pé wọ́n máa sọ fún wa pé kọ́dà ìlú àwọn tí ń tò tẹ́lẹ̀ nígbà tẹ́ ti dé ní òkúrò náà. Go to South Africa, go to Ghana ń tòsí ń bì wọ́n define tí ń jẹ́ Nàìjíríà fún ọ nígbà wọ́n ti dé náà àwa yìí ni wọ́n wà rí pọ́gà ipò ọ̀gá lọ́lọ́run sì fi wá sí pẹ̀lú gbogbo ní téèyàn fi dọ́gà lọ́lọ́run ọmọ Nàìjíríà ní ìlú tọ́lọ́run fẹ́ràn púpọ̀. Ìpìlẹ̀ gbogbo àìbalẹ̀ àyà àìfọkànbalẹ̀ ń bọ̀ lókè ń bọ̀ lódò Olúwa lágbòsí nípìnlẹ̀ o ẹni ọba fẹ́ enjoy security lọ́nà yalbisu imanahum bi dhulmin. Káwá x-ray conditions wà Nàìjíríà ọ̀rọ̀ náà ṣẹ̀ṣẹ̀ ní ìdí sórí bí àdéhùn bẹ́ẹ̀ abẹ́ni tí ọba tí màkà kan fún yín lápẹ̀kọ́. Àwọn ọ̀nà wo la fi àbò sí kírèètì circumstances dáadáa wáyé. Àkọ́kọ́ lánàá yà àbíjẹta wọ́n ní wọ́n mú àwọn ọmọ kan ní Àbújá wọ́n pa oníròyìn kan bóyá oníròyìn TBC àbí kíní kan nítorí pé òun ló kọ náà ni wọ́n fi kékeré àwọn tó pa ó àìmọye àwọn tó ti sùn lẹ́yìn ìgbà yẹn nìkan àwọn tó pa wọ́n o èèyàn ń kà lọ gbogbo ara àbòsí tí òbí agbámi náà ẹ̀mí ọ̀yàtọ̀ nínú ṣẹ̀ríà nínú Islam
àní olówó àti tálíkà. Àmọ́ wa ti fi scale sẹ́ni ní Nàìjíríà. Ibi tí ń lọ ọmọ wa ń wo wọ́n wá ń dábọ̀ èjì àwọn ọmọ wọn. Àwọn ọmọ tí wọ́n sọ pẹ́pẹ́ bàbá wọn pé kneel down tí ọ̀gbọ́dọ̀ bá kneel down lọ́wọ́ AK-47. 20, 21, 22. Àwọn ọmọ tó yẹ kéèyàn fọ́ létí pé ọ̀pọ̀ kébì ní kọ́ sọ̀rọ̀. Lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí. But kí ló sọ àwọn ọmọ yìí ní tó sọ wọ́n dà yìí? Àbòsí ni. Àbòsí ni. Nítorí yóò tó àwọn ọmọ yìí táwọn náà fi mọ̀ pé èèyàn bá lẹ́kọ̀ọ́ wọ́n náà aspire for bẹ́ẹ̀ di táwọn tó wà wájú yìí náà di àdínà ìwọ̀n opportunity. Nígbà pé owó tó tó ọgọ́rùn-ún ọmọ tá a lè fi tírèènì ọgọ́rùn-ún ọmọ táwọn náà fi mọ̀ pé èèyàn máa pọ̀ sí nǹkan láyé, èèyàn máa ní tágẹ́ẹ̀tì ibi tí ń lọ ní ẹni ọlẹ́kọ̀ọ́ náà máa ronú báwọn. Owó tí ó tó ọmọ ọgọ́rùn-ún tí àìtírèènì rẹ̀ tóun ní èdè èèyàn kọ́ bá ti kádàrá rẹ̀, òun lé ẹnìkan fẹ́ fi tọ́ àwọn ọmọ tí ẹyọ kan àbí méjì. Fẹ́ràn wọn lọ bí èbó. Ọ̀fẹ́ ràn wọn lọ bí wọ́n ti máa san 1 million Nàìjíríà yìí náà ní táàmù kan. Ẹsí ilé ìwé kan ló ní wọ́n ní 40 kìíní kan million àwọn ọmọ nursery and primary school lọ́nà kan. Níbo lè yẹn ti bẹ́ẹ̀ ṣe yìí bí ọ̀gá kò tẹ̀lé ní ìmọ̀ tìfẹ́. Bàbá fẹ́ bára wa sọ lójú ọ̀rọ̀. Àwọn ọmọ tí ń dààmú ìlú fún ìsàlìjà lò. Àwọn ọmọ tí a waste gbogbo opportunity tí wọ́n. Àwọn ọmọ yìí náà wá ń dàgbà, wọ́n wá mọ̀ tó máa yé, wọ́n wá ń rí àwọn ẹgbẹ́ wọn. Omi ń bẹ wọ́n jọ rìn rí náà nígbà wọ́n wà kékeré, àgbọ̀mọ̀ òkè máa bára wọn ṣe. Wọ́n kàn rí òun náà ní bí ó ti darí ìlú Èkó. Bàbá rẹ̀ ti wá sẹ́kùn níbi epo. Yẹlé gàdà, mọ́tò kan ló tó gbédé yìí. Wọ́n wá òfin bò ń ta àwọn náà torí. Ọgbọ́n làwọn náà ń dá sí ní wàhálà yìí. Bẹ́ẹ̀ bá ti kẹ́ nìkan mọ́lẹ̀ ẹnu ọlọ́mú yẹn bí ọba ìwà. Ẹ wo àwọn ọmọ yìí pé kí ni wọ́n fẹ́ fi mílíọ̀nù tó bẹ̀rẹ̀ sí. Àmọ́ àwọn náà fẹ́ dé èèyàn ṣètọ́ ní ṣèkọ́ wọn kọ́nà tó kù ní o, wọ́n ti gbogbo ọ̀nà yòókù bẹ́ẹ̀. Nínú àwọn ẹ̀tàn tá à ń tanra wa Nàìjíríà, a máa wá pé àwọn ọmọ out of school children. Wọ́n àwọn láwọn aláàpọ̀ Nàìjíríà ló ní nínú out of school children lọ́pọ̀ ìdáyé. Kí ni yá out of school? Ẹ̀rọ ní ìyẹlẹ ọ̀sán màkà tí ò sí sùkúù yàtọ̀ sí sùkúù mi. Bẹ́ẹ̀ bá yọ lọ sùkúù tí èyí wúlò fáwùjọ, yọ lọ yìí yóò fi dé fáwùjọ. Sùkúù abẹ́ bíríìjì náà rọrùn. Wọ́n kọ́kọ́ fọ́ ìdí ẹ̀jọ́ kẹgbẹ́ àti mo ní kó yọ owó yẹn lápò ẹni ẹ orí ẹ. Mo ní wọn ẹ mọ́ bínú sáà bá dìgbà bí màá perfect ẹ yóò sì pa. Ìjọ wọn kọ gbé bàbá tó ní ọwọ́ ẹ ṣe ń gbọ̀n báyìí orí ẹ dàrú ni kí wọ́n fọ́ ìdí ẹ̀ kí tó bọ́ lẹ́nu ẹ̀ nígbà míì òun náà ni mo ti máa gbé. Kò sí ń sùkú. Àdáǹtara ní ẹ bá lọ sùkú yọ sá graduate. Àwọn ọmọ tó graduate from the school of kidnapping, from the school of banditry, from the school of armed robbery. Àwọn náà practice skill wọn ni. Òun ló déwu fún gbogbo wa lóde. Àbòsí ló bí. Wàláhì àbòsí ló bí. Àbò ní ọba ti dá tó kí gbogbo ọmọ náà ní target in life. Èsì dandan gbogbo wo lè lówó. Àmọ́ minimum quality of life tóun náà mọ̀ dáa. Ibi tẹ́mi náà wà yìí, èmi náà fẹ́ rọgbọ sọ̀kọ́ dà, èmi náà fẹ́ lo fóònù tí mo rí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi, èmi náà lè lò ó. Àmọ́ àwọn ọmọ wọ̀nyí jẹ́ igbákejì orílẹ̀-èdè wa lórí orílẹ̀-èdè wa lábí kàrẹ̀kà sí ìṣẹ̀tìmá ọ̀sọ̀rọ̀ kan ìmọ̀ bí ẹlòmíì pọ̀ ẹ̀gbọ́n ní oníyẹ o. Ọlẹ́rú ọjọ́ iwájú Nàìjíríà ń bá yẹn o. Níbi wọn lọ́run ilé Haúsá, ó ní àwọn ọmọ kan, ọ̀rẹ́ òun náà ló wí fún ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí. Àwọn ìdánwò sùn bí táwọn ti gbóná ọ̀hún tó ń pa wọ́n máa bọ́ lọ́wọ́, á máa wò wọ́n bí àwọn àlùbẹ́ẹ̀tì fún èsì èèyàn àbí. Kọ̀yà mọ̀ pé àwọn ilé yóò déwu lọ́la.
láwọn ọmọ yìí fúnra wọn náà nínú ó lọ ẹni ó wí ọ̀rọ̀ yìí fún ọwọ́ àjọ gbogbo glasses ọ̀tẹ̀ èsì òun àti ìyàwó rẹ̀ ọlọ́yẹ wọn làwọn ọmọ yìí sì wà bóòlù ẹ̀ náà wọ́n wá kan gíláàsì rẹ̀ báyìí wọ́n ṣe bí wọ́n fẹ́ kọ owó yìí bẹ́ẹ̀ bá ti ṣe máa wá yọ 200 naira kan àti 200 naira ní ọ̀kan sọ̀rọ̀ ayé ẹ̀ àwọn náà mọ̀ pé 200 ọ̀ràn ni wọ́n fi ń béèrè millions pé 200 kẹ́yìn náà dúró gbèsè ayé 500 naira kí gbèsè ayé bẹ́ẹ̀ ó wà wọn náà ẹnì kó o pé táwọn ọmọ yìí ṣe ń dá ń bára wọn sòdodo ọ̀rọ̀ ní o ìgbákejì olóró orílẹ̀-èdè wa lórílẹ̀ wọn làwọn ọmọ yìí wà bóòlù ẹ̀ lọ́kàn wá kan nígbà tó rẹ̀ ò wá ẹ̀dá ẹ̀ pé kí làwọn ọmọ yìí làwọn ọmọ yìí ẹ̀yìn gbádùn you are enjoying wọn wí wá wọn lọ tí wọn àwọn ọmọ yìí bá rí opportunity àti lọ dá ẹni lọ́nà tí wọn ní dá they are desperate they feel cheated they feel wasted by the society. Àkọ́kọ́ náà àbòsí tọ́lọ́ ní àmì kí sínú bàbá fẹ́ eradicate insecurity. Ẹ̀kejì jàmá nínú manifestation àbòsí. Eléyìí kan àgbà ọkọ̀mọdé. Níjọ́ wọn àná, mo ní bàbá náà ti kéré mà yìí, àwọn àgbàlagbà tó wà yàn ó tún sọ ìtọ́jú tí wò tó. A ní tàbí wọn ọmọlúwàbí èèyàn gidi nù. Onímọ̀ ni wá, ẹlẹ́kọ̀ọ́ ni wá. Kọ́dẹ̀ lómi ọ̀lọ́ ilé ẹ̀kọ́ àwọn ọmọ àwọn ọ̀dọ́ ti ní nílà káyì, ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀, ọmọ ọ̀rọ̀ dá sí. Sẹ́rí bẹ́ẹ̀ bá ní gbogbo ilé òní tí ọ̀bá lówó Nàìjíríà tó ní ká lò ọ̀jẹ́ kankan o. Kọ́dà bẹ́ẹ̀ yẹn já àfá. Mo jẹ́ yẹn sọ fún mi rí tí wọ́n mọ̀ kọ́rọ̀ tí ó lè pààyàn lẹ́kùn ní pé tọ̀ Prof ṣe máa ń dábí pé yín bẹ́ẹ̀ bá ṣe wá sí tẹ̀yìn náà donate o àìpé yẹn tí ọ̀gá ní owó lẹ̀. He told me categorically ọjẹ́ àmàlà ìdáná. Wá sí àbá àtàbẹ̀ jẹ àbá àti ọkọ̀ọ̀kọ̀ gbé mílíọ̀nù kalẹ̀ ni wọ́n pè. Àmẹ́jọ́ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run tí ó gun kẹ̀kẹ́ wà ní tí ó gbọ̀ kadà kò ní pẹ̀lú ẹ̀. Àti bà value system wa jẹ́ is part of the sources of our country. Èyí tí ó jìnà sí yìí náà àwa máa yàtọ̀ láàrin halali àti haramu kéèyàn sáàtì lówó. Òun náà ni gbogbo àwọn tí wọn ò jẹ́ mi rí ó sinmi lónìí yìí. Àwọn náà mọ̀ pé society yóò fẹ́ mọ bó làwọn ti rí báwọn bá ti láwọn ti dé owó ti dé àwọn náà déyàn rí. Ta ni ọ̀fẹ́ déyàn rí? Sẹ́ńtì ọ̀fẹ́ déyàn rí. Àmọ́ báyìí pé báyé ti rí ní Nàìjíríà tí àná ti rí ni. Bàbá kan Kánò wọ́n ní dámásà ní bàbá náà ti kú ní Aláàjì Màìtá Mọ̀súlẹ̀. Fúnra mi mo gbọ́ interview bàbá yìí lọ́kàn lórí tẹlifíṣàn. Ó ní ìgbà táwọn ń dàgbà ní Kánò. Ìyàtọ̀ tó ń rí pẹ̀lú ìgbésí ayé tí àwọn èèyàn gbé lòdì ni pé àwùjọ gan ní máa identify ẹni tó wò rẹ̀ ọ̀mọ́ ó sì isolate lórí tẹlifíṣàn tó ti wí. Ọlẹ́ni táwọn èèyàn bá ti fura pé èé ṣe lówó lójijì náà ní mú ní ta. Àwọn ò béèrè kí làwọn èèyàn tà mọ́ lónìí Ọlọ́run bless ẹ̀ náà. Ọlọ́run bless ẹ̀. Ó ti arrive. Ọwọ́ ẹ̀ ti ràn án. Kí lọ́rùn? Bàbá yìí ní lánàá Nàìjíríà tàná bó Nàìjíríà tàná tí bàbá yìí ní ọ̀tọ́gọ́rùn ọdún náà. Bàbá yìí ṣẹ̀ṣẹ̀ kú láìpẹ́ náà. Pé bí àwọn ìjọba identify ẹgbẹ́ nìkan illegitimate source lówó rẹ̀ ti ná olùkàlùkọ́ wà ké sí ọmọ rẹ̀ wọ́n wà máa sọ fún pé sọmọ lamẹ́yìn sọmọ rẹ̀ síléèwé kan náà kẹ́ńdọ̀ àwọn ọmọ rẹ̀ wà lé wa tọ̀ gbọ́ tí wọ́n jí mo ní mo fọ́ yìí báwọn ọmọ rẹ̀ bá ń jẹ búrẹ́dì ọjọ́ wọ̀ lójú bí wọ́n bá ní ọwọ́ àgbà mẹ́jẹ ò búrẹ́dì haram. Ọlẹ́mi ó pe ọmọ rẹ̀ pé wo rìn ìṣẹ̀lọ léèwé rìn ìṣẹ̀lọ ní o. Àwọn ọmọ bàbá wọn bí wọ́n bá ní ọwọ́ àgùn kẹ̀kẹ́ àwọn ọgbọ̀n kẹ̀kẹ́ haram.
bàbá yìí láwọn ọmọ ìgbẹ́ ní ó padà lọ bá bàbá pé bàbá gbọ́dọ̀ ti rówó àwọn èèyàn gba búrẹ́dì lọ́wọ́ wa àní wọ́n wá gun kẹ̀kẹ́ kọ́dà ara bọ́ọ̀lù wọn bá wá gbá gbọ́dọ̀ yìí náà ti rówó opposite ní lóbi kọ́dà ni wọ́n wá lọ́ọ̀tì mọ́ṣáláṣí a sì mọ̀ kọ́lọ̀ ní ìdàgbọ́ àkọ́yè wọn wà láyé àgbébáyò ìlà tọ̀gìbà ọlọ́run ní èmi ọba tó mọ́ ní èmi ò sì rẹ́dí àti gbà kankan tí ọ̀pá máa bàbá fẹ́ kí insecurity yìí kó ròdò lọ́ọ́ mú mi a ní èdè àti tún value system wá sí níjọ́ wọn àná àwọn àfáà tó kọ wọn gbalé tó gboko tó ṣe pé life of poverty penury ni wọ́n gbé wọn lówó gbogbo olówó ń sáré tẹ̀lé wọn ni èsèjì òrí bẹ́ẹ̀ náà lò wọ́n làwọn èèyàn máa sọ fún wọn yẹn náà pé ẹ lọ wá ní ọba tó kàn ó àwọn ọmọ wọ̀nyí náà ń bẹ nínú àwọn ata ní society waste opportunity tó yẹ wọ́n ní nígbà tó yẹ wọ́n ní wọn ní àwọn wa ọgbọ́n olókù ẹgbọ́n kan lọ pààyàn tí ń tún bí ẹran jò ní òun náà fẹ́ lówó ni nígbà wọn mọ̀ pé lu tí àwa yìí ẹnìkan ní béèrè mọ̀lòtì ní ìgbà ìkọlọ̀ láti rí ó kú yọ kàn dó lórí ẹbí lẹ́ẹ̀kẹ́rẹ́ ni àwọn ọmọ 30-40 years olórí ẹbí yọ máa gbà mí ẹgbẹ́ ọlábà rẹ̀ ránṣẹ́ àtòrò pé nǹkan yìí náà ṣe àwọn ọ̀nà àmì sí yìí ìtọ́lọ̀ bá lẹ́nu wọ́n gbà nìkan láàkàdé wí lónìí inú àwọn ọ̀nà tó yá ń fi èsì lórí àwọn tí ó di Nàìjíríà lọ́la the young generation of Nigerians mà pé ló ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn sí Nàìjíríà àwọn náà ń ka mú ọ̀tàn pé ọ̀fẹ́ làwọn bàbá àwọn kà lójú nígbà wọn kà tán mọ́tò ti gbó wọ́n ti fi lé lọ́wọ́ bí a máa yọ díẹ̀ tí àwọn náà wọ́n wáṣẹ́ fún wọn àwọn ọmọ yóò san náà ní wọ́n kàwé àwọn èèyàn tó wá burú Nàìjíríà lónìí wọ́n ń ta iṣẹ́ fún wọn ní millions ẹni bàbá rẹ̀ tó ti ra kàtí ìsan school fees kókó kó tún máa wá millions tí ì raṣẹ́ ẹ wá nírú àwọn ọmọ wọ̀nyí ò ní bínú àwùjọ tí wọ́n ń gbé ní ẹ bá rọ́nà kan tí wọ́n gbẹ̀sán àbí tọ́nà bá sàánú ní wọn ló kù kára wọn àlùfáà gidi tí wọ́n ti bẹ̀rù Ọlọ́run sí wọn pé wò ó society ti ṣe tí wọ́n ṣe fún ọ bí wọ́n bá ṣe ń tọ́lọ́ wọn ọ̀fẹ́ ó di ẹ̀ àmọ́ wá sí wọn náà lókùtà ń gbọ́rọ̀ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimin wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عباد الله الأمن وما أدراكم ما الأمن وفقدان الأمن وخطورة ذلك في المجتمعات ورميقا insecurity تلقى ميوى بالما ẹnìkan sọ fún mi ń jò ní pé kó tíkẹ́ẹ̀tì Àbújá ṣe wá wọn tó bá ìlú kò sí ní wọn àwọn náà ti rí i pé àtúbẹ̀ ká gbọ́ ghana travel by road náà lẹ́yìn ọba la Àbújá jọ pọ̀ láti lọ ní ìṣòro kéré ní òní 500,000 average million by here. Ọlọ́run sàmìnà wa Olúwa ṣàánú wa àmọ́ káwa náà ṣàánú ara wa o. Olúwa ti sọ fún wa tí ń fa o tọ jàmá lẹ́nu wọn bá ṣe ní bí ẹ̀kọ́ kí ni oògùn tá a ṣàṣì. Al-Qur'an al-Karim náà lápadà sí Olúwa ní zahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydi an-nas liyudhiqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un. Gbogbo bàjẹ́ tó bá fọ́n ká lórí ilẹ̀ ọlọ́run láti wọ́n fà yìí. A sì rí yín pé ẹ mọ̀ àwa ní kẹ́ kọ́ díẹ̀ wò nínú tẹ̀ fọwọ́ fà bí yóò dé pọ̀ fún báwo lẹ́yìn àmì la'allahum yarji'un bóyá padà ǹjẹ́ a ṣe tán àti padà
ìjà ṣe káàkiri olùpìwàdà ibi kó wá kù sí ibi wọn náà ti ń tayọ àlà Ọlọ́run àkọ́kọ́ solution o olúwa ní gbogbo ń tẹ̀ ní nígbàgbé lórí ilẹ̀ bí máa kasabat aydin nas. ẹ̀yin àlùfáà ojúṣe àfáà láwùjọ àtúnbùṣe làfáà àtún àwùjọ ṣe làfáà àmọ́ ń gbòde pé àfáà náà ń lé owó lọ́nà kọ́nà ẹnu rẹ̀ ṣe fẹ́ gbà kó sọ fáwọn èèyàn pé ẹ má jiyàn gbé ẹ máa pé wọ́n mú wá kí gbogbo àfáà náà bẹ̀rù Ọlọ́run gbogbo ń wà sí ọ bẹ̀rù Ọlọ́run gbogbo yìí tẹ̀ ń ṣe lórí Facebook yẹn lọ pátì ó bú mi lánàá nínú fèsì lónìí wọ́n máa sọ̀rọ̀ bí ìmọ̀ tí mo lè fi wé ẹ bá gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì ẹnu pé ń fa àyà lẹ́ẹ̀bí ní màkìbí àkàlù ní kí n sọ̀rọ̀ kí ló dé sísí ànábì wa Muhammadu sógun ànábì tẹ́ jẹnu al-ulama warathatul anbiya iṣẹ́ àwọn ànábì Ọlọ́run iṣẹ́ tó lóore níṣẹ́ dáwà ká máa pè àwọn èèyàn al-amru bil ma'ruf ká tọ́ wọn síbi ń tọ́ da wan-nahyu 'anil munkar bàbá ríru ń tàn rí láwùjọ káwọn àlùfọ́ speak out kí wọ́n dẹ́rù Ọlọ́run bá àwọn èèyàn gbogbo ẹ̀sìn ìdẹnu tí ó rà ká máa kà báwọn èèyàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní thalathatun ana khasmuhum yawm al-qiyamah thalathatun ana khasmuhum yawm al-qiyamah àwọn ọ̀rẹ́ èèyàn mẹ́ta kan bẹ èmi Ọlọ́run ní bá wọn jà láti kìyàmá ta ni ó mú èmi Ọlọ́run bá bá yẹn kò sí inú àwọn mẹ́ta tá nẹ́bí kàdúgbò yìí oní rajulun sallallahu alaihi wasallam rajulun ba'a hurran fa akala thamana ẹni owó sùn torí pọ́mọlúwàbí èèyàn lélẹ́yìí kì í ṣerú dípò pa gbé ta ó sì ta ó gbowó ẹ̀ Ọlọ́run ọba ọjà láti kìyàmá gbogbo wọn tó ń kidnap ọmọlúwàbí èèyàn tó wá ń di ilé 40 million yẹn lọ mú wá 5 million yẹn lọ mú wá èpè ọ̀sàgbákò lọ́dọ̀ Ọlọ́run ànábì ní Ọlọ́run ní èmi gan ló níjà àwọn ọ̀rẹ́ èèyàn mẹ́ta nínú wọn ni rajulun ba'a hurran fa akala thamana bẹ́ẹ̀ mi ti di méjì àfù tí ọ̀dù àwọn èèyàn lójú yìí wọ́n pààyàn mélòó yà yìí wọ́n pààyàn mélòó ẹ̀kẹ́ ayọ̀ Ọlọ́run fún wa pé wa man yaqtul mu'minan muta'ammidan fajazā'uhu jahannamu khālidan fīhā wa ghadiba Allāhu 'alayhi wa la'anahu wa 'adda lahu 'adhāban 'aẓīmā. Ọlọ́run lẹ́ni ọba ẹ̀bà try rẹ̀ ọba ẹ̀mí èèyàn deliberately kí èsì kó ṣe é sí fajazā'uhu jahannamu ọmọ náni ọ khālidan fīhā ọmọ gbẹgbẹ lọ títí. Wa ghadiba Allahu alayhi bínú Ọlọ́run ti wà lórí rẹ̀ wa la'ana làánà Ọlọ́run bẹ fún ọ wa a'adda lahu 'adhaban 'azīm ìyà míì tó ń bẹ tó ń tọ́jú ọgọ́mà. Iṣẹ́ ẹ̀yà àlùfáànù láwùjọ ìdáhùn jẹ́ wọ́n máa ń tọ́lọ̀ ìlérí Ọlọ́run lórí ẹ̀tọ́ bá gbẹ̀mí ẹlẹ́mìí. Ànábì sallallahu alaihi wasallam ànábì ní la yazalu al-mar'u fi fushatin min amrihi ma lam yusib daman haram. Ànábì lẹ́yìn wà nínú ìgbàdùn sallallahu alaihi wasallam kò tí ì wá wàhálà sí rẹ̀ lọ́rùn lópin ìgbà tí ẹ̀mí ẹlẹ́ni ọ̀pá bọ́ lọ́wọ́ ẹ̀. Àmọ́ ń dọ́tẹ́ mi bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀daràn Ànábì ló bẹ̀rù. Tọ́ ọjọ́ ti lọ inú tí o tún yà pàkíyèsí sí inú tọ́lọ́run àdàmẹ́bí pọ̀ tí wọ́n fẹ́ òun ni ká máa fọ́n fake news ká máa fi dẹ́rù bá àwọn èèyàn ẹni tí ọba máa yọ náà kọ́ lọ́ọ́ máa fẹsẹ̀ àtúndì èyí táwọn oníta ń sá kíjokíjo ní àwọn kan sì tún lọ ọ̀hún irọ́ kan ẹ̀yìn wọ́n ti dé kíní o wọ́n ti dé kíní o wọ́n ti dé kíní nínú tí wọ́n lọ́wọ́ rògbò rẹ̀ lò bọ́ọ̀bá máa bẹ́ẹ̀ lọ́mọ. Ànábì ní la yahillu li muslimin an yurawwi'a musliman ọ̀lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kan kọ́ máa tẹ̀ ń bá mùsùlùmí ẹgbẹ́. Ìwọ náà máa wo ntọ́ máa ṣíà èmi kan ṣíà rẹ̀ ní ẹsẹ̀ ṣúùsì lọ́dọ̀ Ọlọ́run wo sọ́ọ̀sì ntọ́ fẹ́ ṣíà ọmọ Nàìjíríà wọ́n iná kan gbóǹgì kan àbí kíní kan sébì kan ó lè jẹ́ Liberia ó lè jẹ́ South Africa wọ́n sì kọ́rọ́ sí ìsàlẹ̀ pé nísinsìnyí ṣẹlẹ̀ lọ́wọ́ ní Àbújá o ìdí ń ṣẹlẹ̀ wọ́n nísinsìnyí lọ́nà Kòtòǹgbúrá gbẹ̀ǹdí ń ṣe léyìn náà ẹ̀sẹ̀ fún ọ. Unnecessarily kápẹ́ máa create panic fear sínú àwùjọ
èèwọ̀ ni o nínú tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ni o. And finally, ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. Ọlọ́run ní èmi mọ̀ dá yín lè mara yín dùn lọ. Ṣé rárá tí ń pa insecurity òun ni apá òfin Ọlọ́run tí ọgbọ́n orí wa la fẹ́ máa gbìyànjú ọ̀rọ̀. Ẹni ọba ti mọ̀ pé bẹ́ẹ̀ ni bá gbọ́ lọ́rùn òfin ẹ̀ náà lẹ̀wọ̀n. Nígbà ọba sì tó yá wọn ó fi ojúlé sọ wọn ni wọ́n pádọ̀ wọn máa lọ sí àyà rẹ̀ ní kíní ìtìnàkí láti máa gbẹ̀mí. Àmọ́ bọ́ bá mọ̀ pé bóun bá gba ẹ̀mí kan náà tẹ̀lé ni walakum fil qisasi hayatun ya ulil albab. Ọlọ́run ní hayat, life is in retaliation. Kẹ́yìn gba ẹ̀mí ká gba ẹ̀mí ẹ̀ ibi tí ẹ̀mí yóò ti wà pẹ̀sáàbù. Àmọ́ ká gbé ayé ti lajú, ọ̀làjú kọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ní an-nafsu bin-nafsi, ẹni ọba gbẹ̀mí yẹn gba tiẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ayé ní sùn ní lónìí pé no capital punishment yóò ti lé ẹni ó gbé bẹ̀rẹ̀ sí yàn àbí tó gbọ́ bẹ̀rẹ̀ sí yàn tí ò lé yóò tún wá níbi tó ń di òtí kára ní jẹ iná ìjọba ó tún máa bọ́jẹ́ tí kí lòun náà jẹ. Ètò ìlò òfin Ọlọ́run nínú tí mo security wà ní ẹgbẹ́ deterrence tí ń bẹ ní òfin Ọlọ́run ẹ̀rí introduce rẹ̀. Ó ń kálukú ọmọ pé àbá ìgbà ẹ̀mí ni tiẹ̀ náà ní lọ sọgbẹ́rẹ̀ yóò rò lẹ́ẹ̀mejì. Ọba ọmọdé àwọn yìí náà fẹ́ kú àmọ́ fẹ́ gbàgbà yé. Àmọ́ ńgbà tí àwùjọ ti dé wọn mọ̀ pé mọ̀ wọlé òfin ẹ̀wọ̀n ọ̀sẹ̀ ẹ̀mí bọ́ gan. Nínú ọ̀nà tí sẹ̀rí introduce bóyá lọ́rọ̀ bá ní gbogbo ayé ọgbọ́ ìlú wa náà gbọ́. Ẹ̀wọ̀n tí sẹ̀rí àwọn ìpele èèyàn bá gba ẹ̀mí ẹlẹ́bi ẹ̀pà òun náà. Bẹ́ẹ̀ bá wá wò bí wọ́n ló ti ronú pé wà dáa ó lò ti kábàámà ọ̀lọ́ lásán o. Èsì pé ọkàn wa máa lọ oko fún ìjọba ó tún rí free labour o. Gbọ́dọ̀ san owó tó tówó fún kíni fáwọn mọ̀lẹ́bí ẹni wọ́n gbẹ̀mí wọn là ń pè ní díà. Ṣẹ̀rí àwa ṣe débi pé gbogbo ẹni ọba bá kan ní fámìlì rẹ̀ wọ́n dà lù díà. Bí àbá ti ń sọ̀rọ̀ lónìí tá à ń sọ̀rọ̀ yìí is close to 1 billion naira. Ọmọ aráàdáradán kan wá sí jákujàku kan lọ pẹ nìkan wá ní gbogbo yá àtẹnitẹ pẹ lábújá àtẹnitẹ pẹ Tógò ẹ wá dáwọ́ ọmọ yín tó pààyàn tí wọ́n mọ ẹwẹ lòmíràn tó pààyàn lọ́la wọn tún máa wá 1 billion ní. Ara ń tí Ọlọ́run ti gbé kalẹ̀ létò nù lọ́mọ wa pé society family kọ̀ọ̀kan wà mójútó ọmọ ẹgbùnú wọn. Oníkankan bí wọn ò torí tọ́lọ́run ó torí tí ó jáde lápò wọn pé olùsí ọmọ yìí ló kó àwọn bá ògbó ilé yìí o. Mo bá di pé wọ́n ń talé wọ́n ń ta ọ̀nà wọn látàrí wọ́n má bàa pẹ̀lú ọ̀pá yẹn. Bó tiẹ̀ débẹ̀ náà ṣe deterrence yẹn ní ọ̀dà. Wọ́n kàn kó mójútó àwọn èèyàn. Ọ̀sẹ́ ni ó lè identify èèyàn nínú wa àwa tí a jọ mara wa lọ. Gbogbo wàhálà níjọba ń ṣe secondary. Àwọn ọ̀nà dábì ìjọba lọ́wọ́ náà ni pé ẹ̀yin náà àwọn aláburú inú ẹja tì wọ́n jáde. Ìjọba fẹ́ gbọ́ ká fọ̀rọ̀ rẹ̀ lé ìjọba létí. Torí náà na tàbí kọ́ọ̀bù insecurity òun ni tẹ̀síbí ìkùsọ̀rọ̀ ẹ̀dá òfin Ọlọ́run ọba tó dá wa tó mọ̀ wá kájọ́ orí lílò ló ṣẹ̀ríà àǹfààní bẹ́ẹ̀ security bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ́sàásì gbogbo ẹ̀fọ́. Allahumma ansur man nasara hadha ad-din واخذل اللهم من خذل الإسلام والمسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اعز الإسلام وأهله في كل مكان وأذل الكفر والكافرين في كل مكان. اللهم انصر إخواننا المظلومين المقهورين في كل مكان وفي غزة وفي فلسطين خاصة إنك على نصرهم لقدير. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه.